Adérónkẹ́ Bello ọmọ wọn lẹ́dẹ̀mọ̀ pó àrógùn aya wọn ládò èwì ṣọdún. Adérónkẹ́ Bello Adérónkẹ́ Bello ọmọ wọn lẹ́dẹ̀mọ̀ pó àrógùn aya wọn ládò èwì ṣọdún. Ọgọ́ta ọdún láyé kì í ṣeré mọ̀dé jàre ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ọdún èyí kò ní jáṣe mọ́ fún ọ o. Rónkẹ́ wàá dàgbà wá dògbò ó tẹ̀lé ìfẹ́. Adérónkẹ́ Bello Adérónkẹ́ Bello ọmọ wọn lẹ́dẹ̀mọ̀ kó àrógùn aya wọn ládò èwì òṣọ́ni. ọmọ ajílálà ọ̀ṣọ́ ajífọ́jọ́ gbogbo dára bí èmi ọmọ arúgbàdo làlú ogun ògbó wọn rí nílé Ẹdẹ. Adérónkẹ́ Bello Adérónkẹ́ Bello ọmọ wọn lẹ́dẹ̀mọ̀ kó àrógùn aya wọn ládò èwì òṣọ́ni. Alámọ̀kẹ́ mo tún dé o ẹgbẹ́ wọn wò lẹ̀ wọ́n rọra wọn wálẹ̀ yí wá rògbò wọn sì wálẹ̀ yí wá yẹ̀nà ẹ̀sà pípé yìí ládàáni wáyé fi rán mi sílẹ̀ ayé. Ilé Ẹdẹ ni mo mírè ní tòní o Ẹdẹ ilé ìlà ogun òjàjàjà kókó wọn lẹ́dẹ̀ rí ẹ̀kọ́ àti lálọ́ oúnjẹ wọn lẹ́dẹ̀ ọmọ elépo rẹ́dẹ́rẹ́dẹ́ ẹlẹ́wà àdòdò ọmọ àhóhánrán ọmọ ajẹ́ níjù ọmọ arógùn má fi ti ìbọn ṣe ọmọ àgbà àbọ̀n lọ́wọ́ òjò ọmọ olódò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀kan ṣe mí ní wá bùn mí wẹ̀ ọ̀kan ṣe mí ní wá fi mí fọṣọ ẹ̀kẹta ní ti ìmùsìmù tó kẹ́gbìn dà sínú onírẹ̀ ní dẹ́dẹ́dẹ́ ká mọ́ gbọ́dọ̀ délé Ẹdẹ òkè tí mi lágbọ́dọ̀ gùn lọ́tún lọ́tún lọ́jọ́ yọ láyé bí o ọjọ́ èyí tó yọ ní tòní ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ni ìdùnnú ṣubú láyọ̀ lọ́ọ̀dẹ̀ Adérónkẹ́ aya Bello torí òní ọjọ́ ìkejì oṣù kẹta ọdún 2024 ìlòpọ̀gọ́ta ọdún géré tí olóríire aláyére aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ aya wọn ládò èwì tó kọ́ mọ́ omi ayé àrà ọ̀tọ̀ yìí ní tòní o torí ọ̀tọ̀ lógo òrùn ọ̀tọ̀ lógo òṣùpá ìràwọ̀ ọmọ yàtọ̀ síràwọ̀ ní ògo. Adérónkẹ́ o aya Dáre Bello mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi ìwọ lolo ní mọ́ dágọ̀jọgọ̀jọ tó rọ́dún rẹ̀ lóde. Aláṣẹ àti olùdarí Living Fountain International School tí ń bá ẹ ní Àbújá wọn ni mò ń ké sí o. Ìyá Simisola ìyá Abíọ́dún ìyá Oyin ìyá Adéolú onígangan ní sọjọ́ ìbí rẹ ọjọ́ ìbí rẹ kọ́mọ nídọ̀ọ́jọ́ ìbí fún ọ lórúkọ Ọlọ́run ọba ọmọ Ẹdẹmọ̀ kó àrógùn okó ọdún o ọmọ wọn lẹ́dẹ̀mọ̀ kó àrógùn ya kan àgbò ọmọ arúgbàdo làlú ọmọ arún gúgúrú wọlé Ẹdẹ ọmọ àgbàlẹ̀ ọlọ́fà àti di iná ọmọ àgbàlẹ̀ ọlọ́fà àwọn adórun ọmọ àgbàlẹ̀ ọlọ́fà àkà àtàkù mọ́ràn gandan ọmọ ajílálà ọ̀ṣọ́ Adérónkẹ́ bébí wọ́n lọ́mọ ajífọ́ ọjọ́ gbogbo dára gbégbin ojú oró ni ìjẹsẹ̀ ẹyẹ ó tómi nílé Ẹdẹ ìrọ̀kẹ́rẹ́ ò jẹ́ kómi ọba òtòrò omi ọba ìbátòrò níní
kí ni ń bá rí mú bàbá mú bọ̀ ṣun máa rí mú bá jagun ọmọ òkè mẹ́sù àgbò ìran Oníkòyí níṣe ìran bàbá tẹ̀yìn ọmọ Oníkòyí o ọmọ Oníkòyí ọmọ àgbọn ọyún yanbi lólú ọmọ alẹ́rìí ikú gbóògùn gbọ̀ngbọ̀n mọ́kànlẹ̀kùn ogun wọ ọmọ àgbà tiẹ̀ yọ Oníkòyí àárógun àbá àárógun ogun àjàwẹ̀yìn nímúlẹ̀ Oníkòyí wù mí gbé ogun ojoojúmọ́ nímúlẹ̀ yín sún mí lọ ogun bá yín ní gbólẹ̀ fi dolúgbó ìgbà tí ogun bá yín lọ́nà lẹ́dẹ̀rù ọ̀nà ogun bá yín lórí ìrókò lẹ́dọ̀lúgi Ìkòyí ọmọ àgbọn yìí Adéròǹkẹ́ mo wà lọ́dọ̀ rẹ arìn gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́dùn ẹ̀gbá òkúkú dùn wọ́n rárá bébí ẹlẹ́jọ̀n lọ fẹ́ kí aya Bello mo ní mọ̀ wá lọ́dọ̀ rẹ ìyàwó Oníkòyí ò gbọ́dọ̀ pe àgbọ̀n lórúkọ bí wọ́n bá pe àgbọ̀n lórúkọ bébí wọ́n pe bàbá ọkọ wọn lórúkọ ni ọmọ bíbí Oníkòyí wọn èjò kété torí àgógó ni bàbá wọn fi ń ṣe ọmọ àgbà tí yàrùn ọ̀tẹ̀ ọmọ igun balẹ̀ igun yóò rí àkàrà balẹ̀ wọn jẹ́dọ̀ tẹ̀tẹ̀rẹ̀ ò tètè dé iná ló balẹ̀ tó fi mú ìfún akọni jẹ ẹ̀dẹ̀mọ̀ pọ̀ àrógùn ilé tìmí àgbálẹ̀ àjàgọ̀rùn tẹ́rẹ́ ilé ẹ̀dẹ̀ ọmọ igi tútù tí ò ṣe fi dáná ìtì ọ̀gẹ̀dẹ̀ tí ò wúlò láàárọ̀ ọmọ tìmùtìmù náni alábàárà gúnugún ò náni onídìrí mẹ̀bí elétí dídì ò náni aláríwo ọmọ òfófà kan pààyàn mẹ́fà iwájú ọlọ́fà ò ṣe gbámú ẹ̀yìn ọlọ́fà ò ṣe dìímú àárín gbùngbùn ọlọ́fà iná ńláńlá ọmọ Oníkòyí ẹ̀ṣọ́ ìgbọ́lọ́ Oníkòyí ń gbé o wọn kì í gbénú ìgboro nítorí òjò kọ́ nítorí ogun ni ọmọ òrẹ́fọ̀n di yàyà ọmọ ẹ̀ṣọ́ orí kúsá takótakó ẹ̀sìn ń dẹ́rù ogun bá ní ọmọ ọlọ́fà kan àtàtúgùn ọmọ òfọ́fà kan ṣoṣo pààyàn mẹ́fà ni wọ́n pò kí ilé àwọn bàbá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ló ní wọn kì í á ní gbèjègbèjọ Stella Abíọ́dún Ajíníran ọmọ wọn ní Ìjẹ̀ṣà Iṣu Èkìtì ọmọ èèyàn Kìtìpá Ìjẹ̀ṣà kẹ́ ọmọ ìjà kí Ìjẹ̀ṣà wọ́n dẹyọ ọmọ ọlọ́dọ̀ àrógùn ròbẹ́ ó ní ọ̀rẹ́ bí ọmọ ìyá ló jẹ́ nínú ayé mi ọ̀rẹ́ tí ń dúró tì ní nígbà tó gún balẹ̀ mọ́ ni ikú tó yáwọ̀ ò wá níyà yín lórúkọ lọ́rùn ọba ayádáre Bello ó yá o gbéra kankan aya chairman Sitech International Estates ó ti ìyá kárẹ̀lẹ̀ ọkọ rẹ̀ ọmọ adóọ̀lá amíkàrà sábẹ́ èwù jẹ ìkàrà ṣèjì sínú àgbààgbà tẹ́míṣù kókó lulẹ̀ àdó ìṣojú rírọ̀ kọ́ o èṣìdálẹ̀ ibi tí ní ọmọ ewu òtù ọmọ rorò òjò ọ̀rìnjọ́kẹ̀ wíwá sí yóò tún yín là oró tún yín là tùgbótù jù akẹ́rìírí lọ́àkú ọmọ ọ̀bẹ ní mọ́tà mọ́mọ́ ráhùn ọ̀nìyàn kọ́nu kẹ́hìn ráhùn ọ̀dà kan mẹ́rún bọ́tà ró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  àbọ̀ ọmọ pé nílé ọkọ rẹ̀ ẹ̀yin lọ́mọ olókè méjì ìtakọ̀tàbò lórí ara wọn ọmọ òtàṣẹ nínú tagbélé kejì lérí kéèké ọmọ wa ọmọ ẹkùn ni wọ́n pò kí ilé ọkọ rẹ̀ àṣeyí ṣàmọ́dún o lórúkọ lọ́rùn ọba Adéròǹkẹ́ aya Bello ẹ̀mí rẹ̀ tó ṣọgọ́ ọ̀tá ọdún ni yóò ṣọgọ́ ọ̀fà ọdún nínú ìlera pípé nínú ohun rere gbogbo ọmọ ní báwọn kẹ́ oníṣòro ní